ẹni a bá tún bí pọ̀nrí pọ̀n gba baba ńlá kú baba ńlá baba rẹ̀ dá kó tó dìde kọ́kọ́ bí sílé ọba ẹ dá ọ̀ràn yìnyín bẹ̀rù kú ọwọ́ yìí ọba Ìlọrin wá fèèyàn jẹ oyè ó ní ìwọ máa jẹ́ mufti fún gbogbo ìlú ọmọ tẹ́ ẹran jáde wá ń pè pé àwa la ní lónìí lẹ́yìn lẹ́ni lẹ́fẹ́ pa àbẹ́ ẹ̀ mọ́tàbá yín jà fún ni ẹ̀ ń bú Aláàjì Àgbà ká lè dákẹ́ à ní dákẹ́ ẹ̀ ń béèrè pé kí ló dé tí Àlífàtù Dàdàbíyà fi máa dá sọ́rọ̀ ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ gbọ́ pé bọ̀dá àlífà jẹ́ mufti alẹ́ ẹ̀pọnú ẹ̀ tún béèrè inú ilé tí wọ́n ti jẹ́ mufti lẹ́ẹ̀mejì ẹnìkan tí ń na 100 èèyàn àwọn ọ̀lẹ́ ní ń bá dà ní níjọ́ tó bá ja ìjà ń kan aṣòro kò bí àlùsí bíi tiẹ̀ wọ́n lura wọn láti Ògbómọ̀ṣọ́ wọ̀ lọ́rin wọ́n tún lura wọn láti Ìlọrin padà s'Ógbómọ̀ṣọ́ nǹkan kan ò ní ṣe ẹnìkan ò gbọ́dọ̀ ná 100 èèyàn ìwọ́n mìíràn bá ń bọ̀ lẹ́jà pípẹ́ dé tá a pẹ́ dé ó mà ṣe o apẹ́ dé ni àwọ̀ ò tí ì kúrò nínú ẹ̀jẹ̀ tí ń rùn nínú ara wa pa kó ìra àbòsí a ní gbà lọ́wọ́ èèyàn a sì ní ṣe fún yàn wọ́n wá lẹ́nìkan fẹ́ràn kó máa ṣàbòsí níjọ́ mo kéré ẹ̀mí mi ó sì máa sọ fún mi pé ọlọ́run jẹ́ ìdàgbà bá ọlálábòsí ọlọ́run jẹ́ ìdàgbà bá ọlálábòsí tí ń túmọ̀ sí pé bágbára wọ bá ti ká láti kọ́ lókù níjọ́ bá ká náà lábẹ̀rẹ̀ sẹ́ àrífín ilé àfáà límì tí ń bẹ lẹ́nu àwọn àfáà yín ọlọ́run fẹ́ fi wá gbà á kẹ́ máa sọ̀rọ̀ àrífín sílé ọba lórúkọ ìmání anímání kí ni wọ́n igbá àfihàn ọba Ìlọrin kalẹ̀ tí wọ́n fi ń jẹ́ Sheikh Alimi kọ́bọ̀ ó wà ń jókòó àbí kẹ́ fọ̀rọ̀ ránṣẹ́ sọ́ba kẹ́ mọ́ wá fọkàn rí ọba lórúkọ wáàsí lórúkọ pé ẹnímà ẹni a bá tún bí pọ̀nrí pọ̀n gba baba ńlá kú baba ńlá baba rẹ̀ dá kó tó dìde kọ́kọ́ bí sílé ọba ẹ dá ọ̀ràn yìnyín bẹ̀rù kú ọwọ́ yìí kí lẹ́ pè yìí tí wọ́n pè ní kàkàkín ẹ lọ wá ìyànkun ẹ má jòjò nìkan mọ́ ká máa wá búlé Aláàjì Àgbà jújẹ́ tí ń bú wọn yẹn lọ alhamdulillah ẹni ọlọ́run ò bá bú ẹni ọlọ́run ò bú ta ni ọmọkọ́ ọlọ́run ò búlé Aláàjì Àgbà ilé Aláàjì Àgbà sí kófìtì nàkankan bọ́bà lọ́nlé bí tí òkùnmá káfà kó jòkó kánú kó máa béèrè lọ́wọ́ ọba àlú tiwa wípé ṣé wọn ò lójú tí wọ́n fi wo oṣù lọ́dọ̀ tiwọn àbí sánmà tí wọ́n yọ oṣù lẹ́gbẹ̀ẹ́ afábẹ́ ló kúnbọ̀ a béèrè lọ́wọ́ ọba tiwa bẹ́ẹ̀ bá nígbà ní èmi kéré sí sóhun kéré sọ́ba tí ń béèrè àgbákò báwọn àárín yín ló sì ti jáde ẹ̀yin ní sàṣojú fún ilé ẹ̀rọ pé ń bí mi nú pọ̀ ta ni yín ta làwọn tí wọ́n bí yín jọ tí wọ́n jagun tó tẹ̀ lọ́rin dúró ọba Ìlọrin wá fèèyàn jẹ oyè ó ní ìwọ máa jẹ́ mufti fún gbogbo ìlú ọmọ tẹ́ ẹran jáde wá ń pè pé àwa la ní lónìí lẹ́yìn lẹ́ni lẹ́fẹ́ pa àbẹ́ ẹ̀ mọ́tàbá yín jà fún ni bẹ́yìn bá ní mi tẹ́lẹ̀ fi pààrọ̀ rẹ̀ gbogbo Ìlọrin ní mi tá fi pààrọ̀ ẹ̀ ilé kéwu yín ló ní mi tó lè fi pààrọ̀ rẹ̀ ọlọ́run wa wọlé pé gbogbo wa nílọrin àwọn ò ní mi tá fi pààrọ̀ ọrú bàbá wọn ó mi ti mú kó láàrin wa ó jẹ́ mi rí ogún aláfíà rí ó pọ̀ abba Habibullahi lórúkọ tèmi Habibur Rahman lastu bi Habibil Malayin gbogbo ayé ò lè fẹ́ ni n tí Habibur Rahman fi ju Habibul Malayin ni lọ èyí ṣe kékeré o ẹni ayé ń fẹ́ ọlọ́run lè má fẹ́ ó kàn jẹ́ pé ẹ gbọ́dọ̀ má gbà fún dìgbà tọ́lọ́run fi hàn yín wípé òun ò fẹ́ ṣùgbọ́n ní ọlọ́run bá ń fẹ́ kò sí pọ̀ nípa gba àbábọ̀ onítọ̀hún dá nínú ayé tí ò ní fi ń tọ̀ Habibullahi lórúkọ mi Habibur Rahman sibtu Sheikh Ahmadu Zaki Al-Ilori táwọn baba ńlá bàbá mi fi lo ayé tán wọ́n ṣe dìfáwù fún iléeṣẹ́ wàhálì mi bàbá tó bí àwọn baba ńlá bàbá mi ló fi baba ńlá kú bàbá mi ránṣẹ́ sáfà àlìmí ọ̀rẹ́ ni baba ńlá bàbá mi yẹn pẹ̀lú àfà àlìmí ọ̀rẹ́ ni wọ́n a mú nílò àwọn ọmọ ogun èyí ní kákọ́ bí mi kó líìdì wọn wá bá ọ àkọ́bí tó líìdì wọn jọ́nà ní Ahmadu Zaki bàbá tó bí Ahmadu níjẹ́ Ibrahim Zakiyul Qalbi tẹ́ sórí Google ẹ béèrè àṣepọ̀ tí ń bẹ láàrin Sheikh Alimi àti Ibrahim Zakiyul Qalbi
wọ́n sọ fún ẹ wàláhì gbogbo gbé wa. lọ́dún náà Ibrahim ti tẹ kàtàgún dúró, ẹ tẹ kàtàgún yẹn sí orí fóònù yín, yóò gbé wá fún yín local government kan lábẹ́ Bauchi. Ibrahim Zakiyul Kalbi ó ti tẹ kàtàgún dúró náà. ẹni tó wá yẹ kó jẹ́ àrólé tiẹ̀ ló fi ránṣẹ́ sọ́rẹ́ rẹ̀ tí í ṣe wàhálì mi ẹ lọ jagun ẹ̀sìn bẹ̀rẹ̀ lọ kún rẹ̀ mi lọ́wọ́ ẹ fẹ̀sùn nílẹ̀. àwa àrọ́mọdọ́mọ rẹ̀ rí ẹ bá ń bèèrè pé kí ló dé tá ọmọ yóò bẹ̀rù ní kí ni ó fẹ́ pa mi láyà, kí ni ó pa mi láyà nígbà tó bá tó ní mi ò pa mi láyà sí mo bí ẹni tí ń páyà bí ti ń bá yín sọ̀rọ̀ yìí bíi tí òkú mọ ẹ bá láà lówó àwọn bàbá wa ní èso lówó tẹ́lẹ̀ èyí ẹ bá rí tó lówó láàrin wa Ọlọ́run fi ṣe bọ́nọ́sì ní ayé lówó nù náà wa ẹ bá ní òun mọ kéwú bẹ́ẹ̀ ni àwọn èfi kéwú ṣe fáàrí tẹ́lẹ̀ gbogbo ń tábà mọ̀ nù ẹbí wa lábẹ́ bẹ̀rù Ọlọ́run ni wọ́n gbé sí nígbà tẹ́ ń bí mi pé ta ń bàbá mi ta ni ìyálàyà mi orí ètò ẹ̀ náà sí kíní kan orí ẹ̀sìn kíní kan ó dàbí kùkùté ó dàbí kíní kan sẹ́ẹ̀rí kí n fọhùn ní dá inú fún yẹn ẹ máa bú èmi sẹ́ ẹ má bú àwọn ànábì Ọlọ́run o ẹ má bú àwọn ànábì Ọlọ́run o ẹ má bú àwọn sọ̀hábà ẹ má dọ́dọ̀ gbogbo àwọn wọ̀nyẹn mọ́ ògùn tẹ́ bá fẹ́ rí ní ẹsẹ̀ ṣé ẹ rí mi kí n ṣe dìfáwò fúnra mi kí n fẹ́ gbìjà ara mi àbẹ́ ẹ má bú mi èyí ní dá yín lónìí ẹ ń bú dáadáa jẹ́ àgbàkadì dákẹ́ ní dákẹ́ ṣe ká dákẹ́ torí kẹ́ má bàa bú àwọn alájí àgbà kẹ́ má bú àwọn ànábì Ọlọ́run ṣe inú ilé alájí àgbà gan wà dùn kẹ́ má bú àwọn ànábì Ọlọ́run ẹ ń béèrè pé kí ló dé tí àlífàtù Dàdàbíyà ò fi máa dá sọ́rọ̀ ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ gbọ́ pé bọ̀dá àlífà jẹ mufti alẹ́ ẹ̀pọnú ẹ̀ tún béèrè inú ilé tí wọ́n ti jẹ mufti lẹ́ẹ̀mejì fún lọrin a nílùú òbẹ̀yìn níṣẹ́ ẹ ṣe sùúrù kí ló fi bẹ̀yìn sẹ́ bọ̀dá àlífà ẹni tí í ṣe bọ̀dá fún àlífà tá ń bẹ lórí òní ní fún báwọn àlífà Dàdàbíyà báyìí bọ̀dá wọn ó jẹ mufti Ìlọrin bàbá wọn wọ́n jẹ mufti Ìlọrin àlífà wa nírú ọdún orí yẹn kí lẹ mọ̀mọ́nú lé wọn tẹ́lẹ̀ kọjá àfarabalẹ̀ ìwọ lọ sí Ansarul Islam lọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn nígbà àwọn kọ́ ni mufti ìlú àfá àkọ́mọ ń kí ni wọ́n akọ́mọ lẹ́sìn ṣé kí wọ́n tún má fún mufti tí ń bẹ́ẹ̀ ní ààyè ẹ dákun kí la tún fẹ́ kọ́lọ́hun ṣe fún kí ni ẹrù pálí fóònù mọ́rí tí kọ́lọ́hun ṣe fáwọn kí ló dáadé fọmọdá sọ̀rọ̀ ẹ̀sìn sáwọn ni mufti bàbá mufti tó wà bí ò ní kú wọ́n sì ti ń dá sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n dá sí pé ó sì máa tẹ́ ìtúkà ní ọ̀rọ̀ lé alájí àgbà kò sí tọ́dọ̀ sí fún wọn tí ìtẹ̀wọ̀n lọ́rùn wọ́n ajá kí oyè olóyè níjọ́ tí wọ́n jẹ́ mufti nínú ìran wọn nínú ẹbí wọn wọ́n dá sọ̀rọ̀ ẹ̀sìn dòní wọ́n dá sọ̀rọ̀ ẹ̀sìn wọn ò ní ajá kí oyè ẹ̀sìn tí ń bẹ lórí ibi ọmọ wọn Sheikh Suleiman wọn ò ní ajá kí ẹ̀ máa lọ́wọ́ bọ́rọ̀ bá délẹ̀ àkọ́jà mo jẹ́rìí àlífà wọ́n lè béèrè pé ṣé mufti ti sọ̀rọ̀ ṣé bàbá mufti ti àlífà lè pe Sheikh Suleiman bàbá wọ́n lè ṣé bàbá mufti ti sọ̀rọ̀ nígbà wọ́n sì mọ̀ pé ò ní sọ̀sọ̀kúsọ̀ wọ́n ní máa dàlá ti dá báwọn bá gbàlagbà rí tí í ṣe náà nìyẹn mo mọ̀ tán mo gbọ́n tán mo rí tán mo kó tán tẹ̀mí sí kí láǹfààní tẹ̀sìn sí látara ẹ̀ nísìn wà ń bí ìbú jẹjẹjẹjẹ àlífà yín gẹ́gẹ́ èmi è sọ̀rọ̀ sẹ́nì kankan mi ò sì ní sọ̀rọ̀ sẹ́nì kankan gbogbo ẹ̀yin tẹ́ ń dákọ̀ àlífà yín tẹ́ ń ṣe fídíò káàkiri yẹn ẹ ṣe sùúrù káwọn èèyàn tí ń bẹnu yóò fi sọ̀rọ̀ sẹ́ mo tó tún wí ẹ ṣe sùúrù kí àwọn èèyàn tí ń bẹnu yín fi sọ̀rọ̀ wọ́n nípa gbá iná bá bí dáa tí ń jẹ́ èèyàn láàrin yẹn táwọn arúgbó sí èèyàn kó wọ ẹranko bàbá ní júwe ọ̀rọ̀ fún Ọlọ́run fẹ́ lò wá yóò gba àrífín afáàdé mi lẹ́nu yín lánìí tán kì í níwò ẹ̀sìn pàpè mọ́ra gbogbo nǹkan lẹ́ni tẹ́ ẹ níwò ẹ̀sìn tó tún wí fún yín lánìí tán kan kì í níwò ẹ̀sìn ẹ láàmà kíw ṣe pé pòpò nínú yín à ń sọ̀rọ̀ tó pọ̀ tó báyìí kíwò wá rùn nínú tá à ń sọ àwa lè fẹ́ ká máa ròyìn ara wa ẹ̀yin nu Ọlọ́run ẹ àgbàdùn.